أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة، وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أدوكم الله سبحانه وتعالى، أترى إكاتي فوجشان الله محمد صلى الله عليه وسلم. إكا الله بيدا أولا الله سبحانه وتعالى èyí tí ò ní tán tí ó sì ní parẹ́ kó má bá Nábì wa Muhammad sallallahu alaihi wasallam, kó má wá dó lórí ẹnìkan, kó má bá wọn rálẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tó bá tẹ̀lé ìlànà wọn tó ṣe ohun tí wọ́n ṣe ní ẹ̀sìn ní ti tòdodo. Kí ìkẹ́ Allah bá ẹ̀dà kó má bá gbogbo wọn náà lápapọ̀. Àwa tí a ṣì wà lórílẹ̀ ayé náà, kí Allah bá ẹ̀dà kó má ṣáà jẹ́ káwa náà nípìn nínú ìkẹ́ náà bákan náà. Akẹ́ ọmọ ìyá wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. So àkú àbájá àwẹ̀ tòní. So kí Allah bá ẹ̀dà kó má ṣáà gbà ní ìbádà lọ́wọ́ wa, kó gbà ní ìjọsìn lọ́wọ́ wa, kó sì má dàálù wa láyà, kó wá ṣàmójúkú àwọn àṣìṣe wa. Bẹ́ẹ̀ dẹ̀ ni kí ó ṣàlékún arziki wa, ó sì ṣàlékún àlàáfíà ara wa láti lè rí gbígbà ìtókù nínú àwẹ̀ Ramadan tá wà yìí àtòmí náà yàtọ̀ sílẹ̀. Níbi ọwọ́ àárọ̀ yìí, òun ni wọ́n ṣe ọ̀rọ̀ Afa Abdul Latif tí wọ́n máa ń pè ní Asataru yẹn. So wọ́n ṣe ọ̀rọ̀ àfá náà pẹ̀lú mi nípa pé àfá náà sọ pé kò yẹ kí mufti, so ẹlákùn ẹ má bá wa power tapu ètò yìí lórí TikTok, kálọ́bẹ̀ ẹ̀dà sanyí lẹ́sàn lórí. So ẹ̀dẹ̀ bá wa share ètò yìí lórí Facebook náà bákanáà. Ipe kò yẹ kí mufti ìyẹn àfá Suleiman Farouk ní Kíjìpá, kò yẹ kí wọ́n sọ ipá àwọn kó ọ̀rọ̀ wọn jẹ. So Afa Abdul Latif tí wọ́n ń pè ní Asataru ló sọ bẹ́ẹ̀. Ipe kí ni mufti ó kọ́rọ̀ jẹ fún? Ipe pẹ̀lú adúrú iṣẹ́ tí Àfóníkíjìpá ti ṣe yẹn, bó ni wọ́n ṣe sọ pé àwọn kó ọ̀rọ̀ kan jẹ? Ipe òun tóun ní òun Abdul Latif ipe òun ò lè kó ọ̀rọ̀ kankan jẹ.
ṣé rí ọ̀rọ̀ tí ẹni yìí sọ tí àfáà tó ń pè ní Yasataru yìí sọ àbí wallahi mo fi ọba dẹ́dà mi mo fi búra so nínú Tìjàníyà kò sí bí ó correct báwọn nínú Tìjàníyà àmọ́ ìsìnà ní lábẹ́ òfin Allah ọba dẹ́dà so ìwà tú ìdí ọ̀rọ̀ rẹ̀ yẹn ìwà tú síta díẹ̀ láti inú tírà àwọn àfáà wọn so láti inú ọ̀rọ̀ Ahmadu Tijani àti ọ̀rọ̀ Ibrahimu Inyas oye àmọ́ ẹ jẹ́ ká gbọ́ ohun tí Abdul Latif tí wọ́n ń pè ní Yasataru ẹ jẹ́ ká gbọ́ ohun tí ó sọ. Ẹ máa gbọ́ àrí. Àwọn tí wọ́n ń dákò yẹn ilé kí wọ́n wà jọ́dẹ̀ ìdíjàmbá. Àwọn ẹ̀rí nǹkan. Ẹ bá ti ẹ̀fẹ́ sọ̀rọ̀ nípa mímọ̀ ṣe jura wọn lọ, ẹ tó tó àmẹ̀ ti bẹ́ẹ̀ kọ́wọ́ ní káàkiri. Ẹ̀sán tó ṣe lọ́dọ̀ ọlọ́run. Ìwà ní ọgbẹ̀ ìwé tẹ́lẹ̀ sí. Ọlọ́run lè pa ẹ̀ṣẹ̀ rẹ̀ kó jẹ́ lọ́dọ̀ ọ̀dà. Ó fẹ́ jẹ́ yẹn lọ́dọ̀ àwọn èèyàn, ẹ̀fẹ́ jẹ́ yẹn lọ́dọ̀ ọlọ́run. Nígbà tí fọ́ọ̀rọ̀ jẹ́ o. Màmá ó sì tún ní pẹ̀lú àwọn àgbẹ̀ òkò jẹ́ kílẹ̀ kó jẹ́ bí tẹ́ ti ṣiṣẹ́ dé yẹn. Àwọn tí wọ́n ń dákò yẹn ilé kí wọ́n wà jọ́dẹ̀ ìdíjàmbá. Ẹ bá ti ẹ̀fẹ́ sọ̀rọ̀ nípa mímọ̀ ṣe jura wọn lọ, ẹ tó tó àmẹ̀ ti bẹ́ẹ̀ kọ́wọ́ ní káàkiri. Gbogbo ara gbọ́ ọ̀rọ̀ tí ẹni yìí sọ àfáà tí wọ́n ń pè ní Abdul Latif Yasatar àfáà Abdul Latif tí wọ́n ń pè ní Yasatar gbogbo ara gbọ́ ohun tó wí so ẹni yìí náà èmi ò tí ì rí nǹkan dáadáa lẹ́nu ẹni yìí látọjọ́ tí wọ́n ti máa ń ṣe ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú mi táà sì ti máa ń fèsì fún èmi ò tí come across ọ̀rọ̀ gidi kan rí tó bá làákàyè mu tó sì bá ìmọ̀ lọ látẹnu ẹni yìí ní àfáà Abdul Latif tó ń pè Yasataru yìí gbogbo ohun tí ẹni yìí máa ń sọ nígbésí ayé rẹ̀ gbogbo ohun tó já sí wípé yóò mú èèyàn kò bínú ọba dẹ́dà òun ni máa ń wí so lórí mo kó jẹ nkó jẹ tí a fò ní kíjìpá ṣe oye lórí ipa fò ní kíjìpá sọ wípé àwọn kó ọ̀rọ̀ wọn jẹ òun ni àfáà yìí fi sọ̀rọ̀ yìí ipe àfọ́ ò ṣe sọ wípé àwọn kó ọ̀rọ̀ wọn jẹ ládúrú iṣẹ́ tí àfọ́ ní kíjìpá ti ṣe yẹn so that is ládúrú wàhálà táfọ́ ní kíjìpá ti ṣe yẹn wọ́n ṣe sọ wípé àwọn kó ọ̀rọ̀ kan jẹ so àfọ́ Abdul Latif tí wọ́n ń pè ní Yasataru wọ́n sọ wípé òun ò lè kó ọ̀rọ̀ kankan jẹ o òun ò ní kó ọ̀rọ̀ kankan jẹ o so òun ò lọ́rọ̀ kan tóun ó kó jẹ tó bá kọ́rọ̀ rẹ jẹ tó sì túbá ṣe bí ó sì kàgbákò tí ẹni tó bá ṣe kí ni tó bá ní ìsọ́rọ̀rù lórí irú àwọn àlámọ̀ rí bẹ̀ ṣe bí ó sì kàgbákò tí irú èèyàn bẹ́ẹ̀ máa ń kàn níwájú allọ́bẹ̀ẹ́dà ètò bá yẹ kó kàgbákò rẹ̀ láyé ń bí láàrin àwọn ẹ̀dá allọ́bẹ̀ẹ́dà so nítorí ẹni tó bá sọ pé kámìyàn lọ máa jẹ èèyàn kí wọ́n tó jẹ èèyàn ó ní ìdíkójá sí wípé kí wọ́n lọ wó òfin fún kí wọ́n dá sẹ́ríà fún gidigidi so kórí rẹ̀ pé so àgbákò tó bá yẹ kó kàn lójú ayé ń bí kó tó dá alkiyama ó ti ẹ̀kọ́kọ́ kan ilé yìí náà oye kó tó di alkiyama gẹ́gẹ́ fún ara rẹ̀ oye tọ́ ọ̀rọ̀ tí àfáà tí wọ́n ń pè ní Yasataru yìí sọ rèé ipe àfáà oníkíjìpá ó sì sọ pé àwọn kọ́rọ̀ jẹ ládúrú iṣẹ́ tí àfáà ti ṣe so ẹ wá bá wa béèrè lọ́wọ́ àfáà tí wọ́n ń pè ní Yasataru pé tọ̀ iṣẹ́ wo ni àfáà oníkíjìpá ṣe o tó fi wá já sí wípé tírú wọn pẹ̀lú bó ṣe já sí wípé wọ́n ń pèpè sí ìdí ẹbọ àti ìṣẹbọ pẹ̀lú allọ́bẹ̀ẹ́dà so tó fi já sí wípé àwọn lè mórí bọ́ kò ń bí pé wọ́n ní jẹ́ allọ́bẹ̀ẹ́dà tó bá fi lè ṣe kíni tó bá fi lè parí sórí pé wọ́n ń ṣẹbọ pẹ̀lú Allahu subhanahu wa ta'ala oye àmẹ́ẹ̀bí àfáà yìí kọ́ ẹ̀wọ̀n mọ́ra nínú ẹ̀sìn wa táà bá ń sọ fún yín pé ẹ̀sìn Tìjàní àtẹ̀ríhùn wàláì orí ibú ẹ̀sìn ni orí burúkú ẹ̀sìn gidigidi tara nífà ní ẹ̀sìn Tìjàní àtẹ̀rí ṣe rí ọ̀rọ̀ tí àfáà tó ń pè Yasataru yìí sọ àbí
ìgbàgbọ́ Tìjàníyà ní fi ń sọ bẹ́ẹ̀ ṣe rí yẹn. So ipe ládúrú iṣẹ́ tó ní Kíyìpá ti ṣe yún bóò ni àfó ní Kíyìpá ó ṣe wá sọ pé àwọn túbá, bóò ni àfó ní Kíyìpá ó ṣe wá sọ pé àwọn kó ọ̀rọ̀ kan jẹ ládúrú iṣẹ́ tí wọ́n ti ṣe yẹn. Ẹ máa nínú ẹ̀sìn wa, ẹ bá mi ká lọ sínú Jawahirul Ma'ani, oye kẹwàá wò nǹkan nínú tírà àwọn Tìjàníyà. So kẹwàá wò nǹkan nínú tírà àwọn Tìjàníyà. Ṣẹ́rí nínú Tìjàníyà, ẹ̀ṣẹ̀ kò jẹ́ nǹkan kan wallahi alazim. Kíyàn máa dẹ́ṣẹ̀, kó máa ṣe barna, kó máa ṣe oríṣiríṣi àwọn jàmbá, àwọn oríṣiríṣi tuta tálọ́ bẹ́ẹ̀ dá òyọnú sí, kò jẹ́ nǹkan kan nínú Tìjàníyà, kìí pa Tìjàníyà lára. So ìdínú tẹ́fi rí pé eléyìí lè yanu sọ pé àfó ní Kíyìpá ó sì sọ pé àwọn kọ́rọ̀ jẹ pẹ̀lú adúrúṣẹ́ tí wọ́n ti ṣe yẹn. Nínú Jawahirul Ma'ani níbi Kitabur Rimah, èyí tí wọ́n fi sọ́wọ́ gbẹ̀yìn Jawahirul Ma'ani tí wọ́n lẹ̀ papọ̀ mọ́ Jawahirul Ma'ani, tá bá wá sí page 413, oye báyìí, tá bá wá sí page 413, wọ́n gbẹ́gbà wá látọ̀dọ̀ Ahmadu Tijani pa Ahmadu Tijani sọ pé wa laysa li ahadin minar rijal an yudkhila kaffata ashabihi aljanna bighayri hisabin wala iqab walau amilu min adh-dhunubi ma amilu wa balaghu min al-ma'asi ma balaghu illa ana wahdi. Àwọn nínú ẹ̀sìn wa ẹgbọ́ ọ̀rọ̀ òfò yìí, ọ̀rọ̀ òfò tí wọ́n l'Ahmadu Tijani sọ yìí, torí ọ̀rọ̀ òfò lélé yìí. Ẹ máa gbọ́n tó bí o ní wa laysa li ahadin minar rijal, ipé kò sí fún ẹni kankan nínú àwọn rijal, that is nínú àwọn ìkan nínú àwọn súfí wọn, kò sí fẹ́ni kankan nínú wọn, kò sì tọ́ fẹ́ni kankan nínú wọn an yudkhila kaffata ashabihi aljannata. So kò tọ́ fẹ́ni kankan nínú wọn kó mú gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọnú aljanna bighayri hisab, láláìsí ìṣirò, wala iqab, ní láláìsí ìjìyà kankan, walau amilu min adh-dhunubi ma amilu, wọ́n bá ṣe èyíkéyìí ohun tí wọ́n bá ṣe nínú ẹ̀ṣẹ̀. So wọ́n bá ṣe èyíkéyìí ohun tí wọ́n ṣe nínú ẹ̀ṣẹ̀, èyíkéyìí ẹ̀ṣẹ̀ ò bá wù kí wọ́n dá, oye wa balaghu min al-ma'asi ma balaghu, wọ́n sì dé ògóngó ohun tí wọ́n dé níbi ìmọ̀ dá àwọn ẹ̀ṣẹ̀ oríṣiríṣi, illa ana wahdi, kò sẹ́ni kankan tó lè mú àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ aljanna nínú àwọn ọkùnrin kan àyàfi òun Ahmadu Tijani, kò bá sírú ẹ̀ṣẹ̀ àti irú ìbàjẹ́ àti irú aburú tí wọ́n bá ṣe. Ṣé rí ẹ̀ṣẹ̀ dídá nínú Tijaniya fa wallahi, so bí kéèyàn máa bomi sára nífa kìí lápa kankan nínú ìgbésí ayé àwọn Tijaniya. Èyí jẹ́ kan nínú àwọn ìdí tí èyí tó ń pè ní Yasattaru yìí tó fi lè máa sọ ń ta gbangba pé àfó ní Kíyìpá ṣe lè ìgbà àfá ṣe lè kó ọ̀rọ̀ wọn jẹ pẹ̀lú bí tí wọ́n ti ṣiṣẹ́ dé yùn. So pẹ̀lú bí tí wọ́n ṣiṣẹ́ dé yẹn, so Ahmadu Tijani yóò fún wọn l'Aljanna ọ̀fẹ́. Abẹ́ rẹ̀ tàn jẹ báyùn. Ẹwà nínú ẹ̀sìn wa, pẹ̀lú bí tí wọ́n ṣiṣẹ́ dé yẹn, ìwọ tó bá rò pé bọ́yá irọ́ là ń pa, Jawahirul Ma'ani rè lọ́wọ́ wa. So àwọn ìgbé pamọ́, àwa máa ń fi hàn àwọn èèyàn ní káwọn èèyàn lè bá rí dáadáa. Oye, so àwọn ọmọ wọ́n ṣe ń gbé tírà pamọ́ o. So oye báyìí, Jawahirul Ma'ani rè. So ọ̀rọ̀ tí àfáà tí wọ́n pè ní Yasattaru sọ yàbí ìgbàgbọ́ Tijaniya nífa. So nítorí irú àwọn ìgbàgbọ́ òfò báyìí táwọn Ahmadu Tijani ti ṣe kíni tó ti dì sí wọn làákàì, ipé kò sírú ẹ̀ṣẹ̀ tẹ́nì kankan bá lè wò kó ṣẹ̀ nínú àwọn ọmọlẹ́yìn Ahmadu Tijani, kò bá pààyàn, kò bá jalè, kò bá mu ọtí, kò bá ṣe zìnà, kò bá pàyà rẹ̀, kò bá pa bàbá rẹ̀, kò bá pọ́mọ rẹ̀, kò bá ṣe gbájú ẹ̀, èyíkéyìí jàmbá ṣùtá barna tó bá lè wù kọ́mọlẹ́yìn Ahmadu Tijani ṣe, oye Ahmadu Tijani òun nìkan ló ní ẹ̀bùn yí pé kó fi àwọn ọmọlẹ́yìn rẹ̀ gbogbo wọn pátápátá kó fi wọ́n sínú aljanna báyìí pé ọyá o, ìrẹ́ Inyas, àìrẹ́ nìyẹn nínú janna,
ìrẹ́ àfáà tó ń pè ní Sattar, so ìwọ ló máa gbá wíńgì níbẹ̀ yẹn nínú aljanna wal iyadhu billah. So wallahi ẹ̀sìn Tìjàní ẹ̀sìn òfò ni. So àwọn máa sọ fún yín pẹ̀lú ẹ̀rí, ẹni tọ́lọ́bẹ̀ ẹ̀dà bá fẹ́ yóò fi mọ̀nà. Wallahi ẹ̀sìn Tìjàní ẹ̀sìn àdánù àti ẹ̀sìn òfò ni, kìí ṣẹ̀sìn tọ́lọ́bẹ̀ ẹ̀dà yọ́nú sí. So ṣẹ́rin Ahmadu Tìjàní sọ yìí gan fa, annabi ọ̀sọ́lẹ́mù gan ò sọ annabi tọ́lọ́bẹ̀ ẹ̀dà rán sálẹ̀ ó mẹ́rin kò sọ́rú rẹ̀. Kai in ta annabi ọ̀sọ́lẹ́mù tún sọ ní pé ya Fatima, ya Fatima ankidhi nafsaki minan nar, ya Fatima gba rẹ̀ lẹ́kùn bí náà. Ànábì sọ́lẹ́mù sọ fún pé kó ṣiṣẹ́ dáadáa, kó ṣiṣẹ́ rí, kó ṣiṣẹ́ ọmọ aljanna. So gẹ́gẹ́ bá Ànábì sọ́lẹ́mù ṣe sọ fún àwọn òmìnà nínú àwọn ìdílé Quraysh, àwọn Banu Abdul Muttalib, àwọn Banu Hashim, àwọn Banu Abdi Manaf àti àwọn Banu Ka'ab ibn Lu'ay. Ànábì sọ́lẹ́mù sọ fún gbogbo wọn pé ankidhu anfusakum minan nar fa inni la amliku lakum min Allahi shay'a, inni kápá nǹkan fún yín látọ̀dọ̀ Allah bá dẹ́dà. Oye ẹgbìyànjú kẹ gbára yín lẹ́m̀bí náà pẹ̀lú pé kẹ́ ṣiṣẹ́ rírí, kẹ́ ṣiṣẹ́ dáadáa, kẹ gbà Allah bá dẹ́dà gbọ́, kẹ́ ṣe gbìyànjú pa ìsìn Allah bá dẹ́dà. So Ahmadu Tijani wá dé pẹ̀lú àgbákò àti rọ́, ó wá sọ pé wa laysa li ahadin minar rijali an yudkhila kaffata ashabihil jannata, kò tọ́ fún ẹni kankan náà àwọn ọkùnrin kan kó fi gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀, oye àwọn olùtẹ̀lé kó fi gbogbo wọn sínú aljanna. ولو عملوا من الذنوب ما عملوا وبلغوا من المعاصي ما بلغوا, wọn bá ṣe ike yìí tí wọ́n bá ṣe nínú ẹ̀ṣẹ̀ àbí kí wọ́n dé òréré ike yìí tí wọ́n bá dé nínú ìmọ̀ ẹ̀ṣẹ̀, nínú ìmọ̀ dá àwọn ẹ̀ṣẹ̀ oríṣiríṣi, kò sẹ́yìn kan tó lẹ́tọ̀ àti fi àwọn ọmọlẹ́yìn rẹ̀ sínú aljanna pẹ̀lú rúṣe sí tí wọ́n bá wà yẹn bigayri hisabin wala iqab, láláìsí ìṣirò kankan bẹ́ẹ̀ dẹ̀ ní láláìsí ìjìyà kankan illa ana wahdi, àfi òun Ahmadu Tijani nìkan lòun lè ṣe. Ahmadu Tijani ló lè wò pé àfó ní kíjìpá, so pẹ̀lú pé ẹ ti sọ pé tíyàn ò bá jẹ́yàn kò lè jẹ́yàn, ọya ẹ máa wà aljanna lọ pẹ̀lú pé ẹ ti sọ pé tíyàn bá ń ṣe kíni, tíyàn bá ń wówó ní owó gangan yóò kọ́ kẹ́yìn sí Allah bá dẹ́dà náà, tó bá ti wá rí yóò wá dojúkọ padà pé mo dé o. Ahmadu Tijani kan sọ pé ya Sheikh Suleiman Farouk ní kíjìpá, ọya aljanna ẹ máa gbábẹ lọ, wal iyadhu billah. Ta'ala Allahu an hadha 'uluwan kabira. Kí Allah bá yẹ́dà kó jọ kó má jẹ́ ká kan àgbákò ẹ̀sìn Tìjàníyà. Wallahi ẹ̀sìn òfò lẹ́sìn yùn, ẹ̀sìn òfò gidigidi tara abẹ́rin nǹkan. Wa laysa li ahadin min ar-rijali an yudkhila kaffata ashab. Irú àyàwó gan ni Ahmadu Tijani ni. Mo máa ń bèèrè lọ́wọ́ ara mi tí mo bá dájọ́ kò fà pé so bó lè yàn ṣe lè láyà débi pé ó wà ṣe irú àwọn àgbákò tí Ahmadu Tijani ṣe lórílẹ̀ ayé yìí. Wallahi ìmọ̀ ń yà mí lẹ́nu kitikiti pé èyàn ṣe lè wà kó já sí wípé lórílẹ̀ ayé yìí yóò wà ní àyà burúkú, àyàkáyà dé gbogbo level Ahmadu Tijani, ó ti ní àyà burúkú jù, ṣètán rí bí kó sí ilá gidigidi gan ni. Wallahi al-azim. So oye, so ọya òpùrọ́ ni mẹ́àbí, má wọ́rí ń fi àsìkò lẹ̀ fáwọn èèyàn kí wọ́n pè wọlé kó wá sọ pé rọ́mù ń pa tó bá dá ààrẹ lójú. Oye ẹ máa nínú ẹ̀sìn wa, so ẹ bá mi mú eléyìí dání. So ẹ má jẹ́ ó jọ yín lójú tí àfáà tó ń pè ní Sattar yìí tó bá sọ pé kí ló dé táfò ní kíjìpá fi lè sọ pé àwọn kó jẹ, ẹ má jẹ́ ó jọ yín lójú nínú àwọn tó fa pírọ́blẹ́mù fún gbogbo wọn rèé. So Ahmadu Tijani ti ṣàdéhùn àjọ́nà fún wọn bá àṣẹ ìké yìí orí ibi. Mo fẹ́ jẹ́ yẹn lọ́dọ̀ àwọn èèyàn lè fẹ́ jẹ́ ẹ̀mú lọ́dọ̀ Ọlọ́run. Nínú ní fọ́ọ̀rọ̀ jẹ́ o. Ká máa gbọ́ àbí. Ó sì dùn ní pẹ̀lú àwọn àgbẹ̀wẹ̀. Kò jẹ́ kílẹ̀ kó jẹ́ bí tẹ́ ti ṣiṣẹ́ dé. Àwọn tí wọ́n ń takùn yẹn ilé kí wọ́n wà jọ́tẹ̀ ìdí ìjàmbá. Bẹ́ẹ̀ni dákẹ́, àwọn tí wọ́n ń takùn wọn ilé kí wọ́n wà nígbà tí wọ́n ti ń jà àfà. So oye abẹ́ẹ̀rí nǹkan. Tọ́ ibo làfó ní kíjìpá wà nígbà tí wọ́n sọ Al-Qur'ani kalẹ̀, wọ́n ṣáà sí nígbà tí wọ́n sọ Al-Qur'ani kalẹ̀. So oye wọn ṣáà sí ńgbà tán Nábì sẹ́lẹ̀mù iṣẹ́ mi, wọ́n ṣe wá lè sọ̀sọ́gúsọ tó wájá sí pé àwọn èèyàn ní lè sọ fún wọn pé rédèrèdè lẹ́sọ yí àfà, ọ̀rọ̀ tẹ́sọ yóò lọ, ọ̀rọ̀ tẹ́sọ yóò wọlé. So abẹ́ẹ̀rí nǹkan. So ẹ má jẹ́ ó jọ yín lójú pé lẹ́yìn sọ pé àfó ní kíjìpá ṣe lè kó ọ̀rọ̀ tí wọ́n sọ pé àwọn kó jẹ wọ́n ṣe lè kó jẹ.
òye kódà yíyà mi lẹ́nu kan gbátà fọ́níkejì bá sọ pé àwọn kójẹ tó máa ń wò pé pẹ̀lú àwọn ìrìn àjò tẹ́tí rìn nínú Tìjàníyà yìí yéè Támọ́dù Tìjàní ti sàdéhùn àlìjẹ́nà ọ̀fẹ́ àlìjẹ́nà ọ̀fẹ́ sòsé fáwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n bá ṣe ike yà àgbákò tí èèyàn máa ń ṣe láburú fa wallahi Támọ́dù Tìjàní sọ pé òun fi wọ́n sàlìjẹ́nà wa laysa li ahadin mina ar-rijali an yudkhila kafata ashabihi al-janna كافة أصحابه الجنة بغير حساب ولا عقاب ولو عملوا من الذنوب ما عملوا وبلغوا من المعاصي ما بلغوا إلا أنا وحدي àmọ́ tí a ní sọ pé wọ́n bá ṣe èyíkéyìí iṣẹ́ bí wọ́n bá ṣe èyíkéyìí ẹ̀ṣẹ̀ wọ́n bá ṣe èyíkéyìí aburú wọ́n bá ṣe èyíkéyìí jàmbá wọ́n bá jalè kí wọ́n mọtí kí wọ́n pààyàn kí wọ́n ṣe rí kí wọ́n ṣoògùn owó kí wọ́n ṣẹbọ èyíkéyìí àgbákò tẹ́ bá mọ̀ téèyàn lè ṣe téèyàn ó fi ko ìbínú ọba dẹ́dà láyé àtàlìkìyámà àwọn ọmọlẹ́yìn Amadu Tijani ò bá ṣe àwọn Tijani sọ pé òun nìkan lòun ní opportunity àti fi wọ́n sálì jẹ́nà gbogbo wọn lápapọ̀ èyíkéyìí aburú àtàgbákò tó tí ò bá lè wò kàn ṣe so tọ́ ẹ dákun eléyìí ní ìsìn tí wọ́n ń sọ rédèrèdè yìí ní ìsìn oye ẹ dákun ṣóhun láwàá dá lẹ́bi jù ní bí kìí ṣe Amadu Tijani tó sí pé ó wá kó fáírọ́ọ̀sì sí wọn lágbádí so oye òun náà lẹ́bi díẹ̀ o torí ìmọ̀nà ní bẹ́ńlẹ̀ yìí nínú Qur'anul Karim nínú sunnah Nabi wa Muhammad sallallahu alaihi wasallam tí ó tẹ̀lé oye ó wá nípinnu pé Amadu Tijani lòun fẹ́ máa bá lọ tọ́ àfáàtọ́ ń pè ní Yasatar allọ́bẹ̀ẹ́dà ó fọ́nà mọ́ ò kò tí ìtàn síbẹ̀ ẹmọ́ nínú ẹ̀sìn wa ó sì kù oye ẹmọ́ nínú ẹ̀sìn wa nínú ad-Durratul Kharida ọ̀rọ̀ ta sọ yìí náà bákan náà tí ń bẹnu Jawahirul Ma'ani tí Amadu Tijani sọ yìí oye wọ́n mú wá sínú ad-Durratul Kharida níbi mujalladi alákọ̀ọ́kọ́ juz'u alákọ̀ọ́kọ́ page 51 oye báyìí tọ́ nínú ad-Durratul Kharida yìí juz'u alákọ̀ọ́kọ́ page 86 ìkankan bẹ̀m̀bẹ̀ tí orin kan bẹ̀m̀bẹ̀ tó já sí wípé ó ṣe déédé irú nǹkan yìí kẹ́lì bá mọ̀ ìpẹ́sìn Tìjàníyà yìí ò fa wàláhí ẹ̀sìn òfò ní láláì kábàámà láláì díẹnukù lórí ẹ̀ ọmọ nínú ẹ̀sìn wa ní page 56 ad-Durratul Kharida juz'u alákọ̀ọ́kọ́ so nínú àwọn orin tí wọ́n kọ láti fi kí Amadu Tijani òun náà ni pé wa ma ahadun min awliya Allahi kullihim yuskinu sahbahu a'aliya jannatin bidunil hisabi wal iqabi siwa ana walau amilu fi dhanbi kulla jarimatin wọ́n l'Amadu Tijani sọ pé wa ma ahadun min awliya Allahi kullihim kò sí ìkankanú àwọn wòlí Allah bẹ̀ẹ́dà pátápátá gbogbo wòlí Allah tẹ́ẹ̀bá lè wù kẹ́mà so ẹ mọ̀ pé Amadu Tijani bá ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n jẹ́ wòlí Allah bẹ̀ẹ́dà kìí sí pé bá ó mọ ẹni tí ń ṣe wòlí Allah bẹ̀ẹ́dà o so torí ẹni àánú tó yá sí pé òun gan fún aláàrẹ kò rọ́nà bó ló ṣe fẹ́ mọ̀ pé ẹni lágbájá báyìí ni wòlí Allah bẹ̀ẹ́dà gangan so nǹkan sọ lórí ahọ́n náà ni ipe kò sẹ́ni kan nínú àwọn wòlí Allah bẹ̀ẹ́dà gbogbo wọn pátápátá so oye yuskinu sahbahu a'aliya jannatin tí ó fi àwọn ọmọlẹ́yìn rẹ̀ sínú aljanna kí wọ́n gbé bẹ̀ tí ó fi àwọn ọmọlẹ́yìn rẹ̀ sínú àwọn aljanna tó ga láti gbé bẹ̀ kò sẹ́ni kankan tó lè ṣe nínú àwọn kíni nínú àwọn wòlí Allah bẹ̀ẹ́dà gbogbo alápapọ̀ so bidunil hisabi wal iqabi siwa ana tí ó fi wọ́n sínú aljanna kí wọ́n máa gbé bẹ̀ láláìsí ìṣirò kankan láláìsí ìjìyà kankan yàtọ̀ sí òun Ahmadu Tijani walau amilu fi dhanbi kulla jarimatin wọ́n bá ṣe gbogbo èyíkéyìí ẹ̀ṣẹ̀ pátápátá gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá wọ́n bá ṣe oye wọ́n bá dá èyíkéyìí ẹ̀ṣẹ̀ tẹ́ẹ̀mà tó burú tó kéré tó tóbi wọ́n bá dá kò sẹ́ni kan tó lè fi àwọn ọmọlẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ sínú aljanna láláìsí ìṣirò àti ìjìyà kankan tó tayọ òun Ahmadu Tijani òun nìkan lòun lè fi wọ́n sínú aljanna so kẹ́líbà mọ̀ pé ẹ̀sìn Tìjàníyà so ẹ̀sìn 3:4 ni o kẹ́lọ́bẹ̀ẹ́dà kó mọ̀ jẹ́ ká bá wọn ṣe so ẹ̀sìn ìrọ̀lẹ́ ayé ni o kẹ́lọ́bẹ̀ẹ́dà kó mọ̀ jẹ́ ká bá wọn kó pàmbẹ́ àwa àtàwọn ẹbí wa so torí ìdí yìí òun ni èyí àfà tí wọ́n ń pè ní Yasataru ṣe ní pẹ̀lú bí táyín àfọ́nikíyì pàdé yùn
àwọn ń kó jẹ ipò wọn lè kó nǹkan kan jẹ ó sì kàgbákò so kò lè ó lè túbà bí ṣe bí ó sì rí tẹ́ni tí ò lè túbà máa ń rí ó sì rí wájú Allah ẹ̀dá kìí ṣe tó lè wọ́n a máa bẹ̀ kó túbà ní abẹ́rí nǹkan ẹmọ nínú ẹ̀sìn wa lára rán àwọn ìgbàgbọ́ òfò báyìí òun náà ni ìgbàgbọ́ pé téèyàn bá wà nínú òun náà ni ìgbàgbọ́ pé so màláíkà wọn ní question àwọn ọmọlẹ́yìn àwọn Amadu Tijani wọn ní question àwọn ọmọlẹ́yìn àwọn Amadu Tijani nínú sàárè ẹmọ̀ gbáfọ́ ní kíjìpá náà ti sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí rí àmọ́ èmi ó bá wọn mú jáde níbi tó wà lálẹ́ yìí oye nínú ad-Durratul Kharida sharhu li Yaqutatil Farida juz'u alákọ̀ọ́kọ́ page 99 oye page 99 page 99 page 99 page 99 page 99 oye page 99 àbí ẹjọ́ ń kọ́ ka page 102 náà ọmọ طيب ní page 102 ad-Durratul Kharida sharhu li Yaqutatil Farida juz'u alákọ̀ọ́kọ́ volume 1 page 102 oye so wọ́n ní faqala sayyiduna wọ́n sọ radiyallahu anhu fún mujiban lahu inda dhalik wọ́n ní Amadu Tijani ó sọ̀rọ̀ lẹ́ni tí ń dá ẹnìkan lóhùn níbi ìbéèrè kan tó ń tọ̀hún béèrè lọ́wọ́ rẹ̀ so kí ni Amadu Tijani fi dáhùn Amadu Tijani sọ pé huwa sallallahu alaihi wasallam kafani al-hudura ma ashabi inda al-maut ipa annabi sallallahu alaihi wasallam ó tóhun Ahmadu Tijani oye ó tóhun Ahmadu Tijani níbi ìwà presenti pẹ̀lú òun àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ nígbà ikú wa inda su'alil malakain àti nígbà tí àwọn malaika méjèèjì bá ń béèrè fil qabr nínú sàárè ففرح الحاضرون بهذه البشارة العظيمة àwọn ẹni tí wọ́n ń bẹ ní orí ìjókòó pẹ̀lú Amadu Tijani tí wọ́n tẹ́tí gbọ́ tí wọ́n wà presenti láyé ibẹ̀ so oye inú wọn bá dùnnú pẹ̀lú ìró dùnnú Amadu Tijani fún ẹmọ́ wàlá wọn jẹ́ tó ń pè ní albishara albishara àbí àgbákò fa wọ́n tún pè nǹkan yìí ní albishara ahadhihi albishara jẹ́ bishara lélẹ́yìí so àbí òfò èyàn parọ́ máa nẹ́bí ẹ̀ ń pè níbi ìṣàrọ̀ abẹ́ẹ̀rí nǹkan so tọ́ irú tí àfáàtọ́ ń pè ní yásàtàrù yìí fẹ́ tra àti ṣe lórí ọ̀rọ̀ táfó ní kíjìpá sọ pé àwọn kó jẹ oyún táfàtọ́ ń pè ní yásàtàrù yìí fi wọ́n sọ pé ipe pẹ̀lú bí táfó ní kíjìpá déyùn kan wá sọ pé àwọn kọ́rọ̀ jẹ pẹ̀lú adúrúṣẹ́ tí wọ́n ti ṣe lára àwọn nǹkan tó ti so papọ̀ mọ́pọ̀ lọ́rọ̀ àwọn eléyìí rè tí wọ́n fi lè máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí nítorí Amadu Tijani ó sọ pé Ànábì sọ́lẹ́mù ti tó òun àtàwọn ọmọlẹ́yìn òun óyé nígbà tí ikú bá dé bá wọn so bẹ́ẹ̀dẹ̀ ni nígbà tí wọ́n bá ń béèrè lọ́wọ́ wọn nínú sàárè óyé Ànábì sọ́lẹ́mù ti tó àwọn so àwọn bùkátà sí ìbéèrè sàárè nìyẹn káì wallahi tí Tijani ẹ̀ bá ṣẹ́sìn tálọ́bẹ̀ẹ́dà bínú sí kò gbọ́dọ̀ sẹ́sìn mí lórílẹ̀ ayé tálọ́bẹ̀ẹ́dà bínú sí fa so wallahi ẹ̀sìn burúkú ni ẹ̀sìn Tijaniya ẹ̀sìn burúkú bàbá ńlá ẹ̀sìn burúkú ni ẹ̀wọ̀n nínú ẹ̀sìn wa nínú ad-Durratul Kharida ń bí sharhu li Yaqutatil Farida juz'u alákọ̀ọ́kọ́ page 99 oye Amadu Tijani oye àwọn mùrídì rẹ̀ kan wọ́n kọrin láti fi sọpọ́tì Amadu Tijani sọyún wọ́n ni wa naba an-nabiyyu anhu fi hammi sahbihi bidunya wa ukhra was-su'ali wa sakrati wọ́n ní Ànábì ọ̀sálẹ́mù oye ó délédè fún Amadu Tijani
so that is ó ṣe ìdélédè fún Ahmadu Tijani. So fi hammi sahbihi níbi tí ń bá ń ṣe níbi ìbànújẹ́ àwọn ọmọ lẹ́yìn rẹ̀, níbi kíni ìbànújẹ́ àwọn ọmọ lẹ́yìn rẹ̀ bidúni àláyé ń bí, that is anọ́sọ́lẹ́mù ó ti délédè Ahmadu Tijani níbi tí bá ń ba àwọn ọmọ lẹ́yìn Ahmadu Tijani jẹ́, yóò bá wọn mójútó bidúni àláyé ń bí báyìí wa ukhra àti lálkìyàmà wa su'ali àti níbi ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ wọn nínú sáré wa sakratin àti níbi sakratul maut wal iyadhu billah. Subhanallah, kálọ̀ bẹ̀rẹ̀ dà kó láwá kó ń bí ẹ̀sìn Tijani. So gbogbo àwọn eléyìí nínú àwọn ìdí nìyẹn tí èyí àfáà tó ń pè ní Yasataru ti ń sọ pé àfó ní Kíjìpá sí lè sọ pé àwọn kó jẹ lára àwọn ìdí àgbákò tí ẹni yìí fi lè sọ̀rọ̀ yúnu tóun náà fi sọ pé so Allah bẹ̀rẹ̀ dà lè foríjìn, kìí ṣe pé àforíjì Allah bẹ̀rẹ̀ dà gẹ́gẹ́ ní mí ni o. Oye àwọn àgbákò tó yá sí pé àwọn Tijani ti sọ kalẹ̀ yìí kò lè lámọ́lẹ̀ ń bẹ̀ yẹn ni o, kò lè wí ń bẹ̀ yẹn ni o. Oye so ẹ dákun èèyàn ń pèpè sí ìdí ẹbọ kó wá máa sọ pé èèyàn pèpè sí ìdí ẹbọ nǹkan kan bẹ́ẹ̀ kó wá máa sọ pé kìnnìkan kò yẹ kó kó jẹ pẹ̀lú àwọn iṣẹ́ tó ti ṣe. Wọ́n sọ wọ́n pé Allah bẹ̀rẹ̀ dà máa ń fi ọ̀rọ̀ ẹbọ báyàn ṣeré ni, wọ́n sọ pé máa ń fi ọ̀rọ̀ ẹbọ yìí máa fi ń bá àwọn ẹ̀dá rẹ̀ ṣeré ni. Subhanallah, so subhanallah, Allah bẹ̀rẹ̀ dà ò ní jẹ́ kẹ́ kú sórí àìmọ̀kan, àmọ́ wallahi ẹ̀ ń lúwẹ̀ nú àìmọ̀kan ẹ̀ sì ń ṣẹ̀mí nú àìmọ̀kan, kí Allah bẹ̀rẹ̀ dà kó láàyín kó sì fọ̀nà mọ̀ yín. Ẹ má bá wa fi wọ́n sínú àdúrà ẹ̀mọ̀ nínú ẹ̀sìn wa. Bákan náà ẹ̀mọ̀ nínú ẹ̀sìn wa. Oye so nínú Jawahirul Ma'ani page 481 lára rún àwọn àgbákò tí ń bẹ lákọọ́lẹ̀ látọ̀dọ̀ Ahmadu Tijani tí èyí àfáà tó ń pè ní Yasataru yìí tó fi lè sọ ohun tó sọ yìí, ẹ jẹ́ ká gbọ́. Àwọn tí wọ́n ń dákò yẹn lé kí wọ́n wà. Ẹgbẹ́ àbí so tọ́ àwọn nǹkan tó fa sábà ẹni tí ń sọ̀rọ̀ yìí nìsín nínú àwọn mùrídì Tijaniya ni. Oye nínú àwọn olùpèpè sí di ojú ọ̀nà Ahmadu Tijani àti Inyasi ni. Oye báyìí tọ́ nínú Jawahirul Ma'ani page 481 so nínú àwọn tó fa sábàbí fúnrọ̀ àwọn èrò orí bú báyìí, oye téèyàn fi lè láyà mọ́ sọ pé kò yẹ kẹ́nìkan lè túbá lórí nǹkan kan, òun náà ni ọ̀rọ̀ tí Ahmadu Tijani ṣe kí ni t'Ahmadu Tijani sọ. So ọ̀rọ̀ yẹn ń bẹ nínú Ad-Durratul Kharida ń bí báyìí náà ní page 102 ta ṣe kí ni ta kà láìpẹ́ yìí but in nílò ohun tiẹ̀ ẹjẹ́ ń lónà ti Kitabur Rimah yìí. Wọ́n ní Ahmadu Tijani sọ pé inna ashabi, wọ́n ní Ahmadu Tijani sọ pé dájú àwọn ọmọlẹ́yìn mi la yahduruna ahwal al-mawqif, àwọn ọmọlẹ́yìn mi wọ́n ní ṣe kí ni wọ́n ní wá sí wọ́n ní pírẹ́sẹ̀ntì níbi àwọn fìtínà alkiyama, àwọn ìdàmú so wàhálà hílò ti alkiyama. Àwọn ọmọlẹ́yìn wọn Ahmadu Tijani o wọ́n ní ṣe kí ni wọ́n ní pírẹ́sẹ̀ntì ń bẹ̀, wọ́n ní àtẹ́ndì ẹ̀. So wala yarawna sawa'iqahu wa zalazila, bẹ́ẹ̀dẹ̀ ni wọ́n ní rí àwọn àdánwò àti àwọn fìtínà mawkifu ọjọ́ àgbéǹdà alkiyama yẹn. So ó wá sọ pé bal yakununa ma'al aminin inda babil janna àwọn Tijani sọ pé bí kìí ṣe pé wọ́n wà pẹ̀lú àwọn olùfàyàbalẹ̀ níbi lẹ̀kùn aljanna, that is lẹ́pẹ̀lẹ̀kùn aljanna ibi táwọn ọmọlẹ́yìn òun wà nù. So eléyìí náà wà náà àwọn sábàbí tí àfáà yìí fi lè láyà láti ṣe kíni láti sọ rédèrèdè tí ń sọ yìí. So ẹ fi Tijani àlẹ́fà kìí ṣẹ́sìn Allah bẹ̀rẹ̀ dà o, ìsìnà ní o, Allah bẹ̀rẹ̀ dà o ní jẹ́ kí àwa àtàwọn ẹbí wa ká tán lórí rẹ̀ o. Tọ́ ẹ máa nínú ẹ̀sìn wa bákan náà. Oye so bákan náà nínú àwọn ìbàjẹ́ àti aburú tí Tijaniya tó kó sínú tí àfáà yìí fi lè máa sọ orun tó sọ yìí, òun náà ni ọ̀rọ̀ tí Ahmadu Tijani tí wọ́n ló sọ tí ń bẹ nínú Ad-Durratul Kharida júzù alákọ̀ọ́kọ́ page 142. Oye Ahmadu Tijani sọ ipá àwọn ọmọlẹ́yìn òun
ẹ̀san tí ń bẹ fún àwọn ànábì tọ́lọ́bẹ̀ ẹ̀dà ránṣẹ́ òun ní ń bẹ fún àwọn ọmọlẹ́yìn òun níjọ́ gbíndà alkiyama oye òun ní ń bẹ fún àwọn ọmọlẹ́yìn òun níjọ́ kíni níjọ́ ìgbéǹde alkiyama. Okay, 141, 142, 142. Oye. Tọ́ Amadu Tijani oye wọ́n sọ ipé yu'ti Allahu li ashabina thawabal anbiya ipé tó bá dijọ́ min al-kiyama wọ́n fún Allah bẹ̀ẹ́dà yóò fún àwọn ọmọlẹ́yìn òun Ahmadu Tijani yóò fún wọn ní ẹ̀san àwọn nabi Allah subhanahu wa ta'ala. Qultu lahu tọ́ ọmọ kíwà Ahmadu Tijani wá sọ pé òun sọ fún Ahmadu Tijani ipé thawabul a'mal aw thawabul martaba ṣé ẹ̀san ti iṣẹ́ ṣíṣe ni àbí ẹ̀san ti ipò òun ni Allah bẹ̀ẹ́dà yóò ṣe kíni yóò fún wọn. Qala thawabul a'mali wal martaba ipé ẹ̀san iṣẹ́ ṣíṣe ẹ̀san àwọn iṣẹ́ Allah bẹ̀ẹ́dà ó fún wọn àti ẹ̀san ipò, that is ẹ̀san táwọn ànábì Allah bẹ̀ẹ́dà gbé dìde, ẹ̀san tí wọ́n gbà lórí àwọn iṣẹ́ tí wọ́n ṣe Allah bẹ̀ẹ́dà pa wọ́n láṣẹ kí wọ́n ṣe. Àwọn ọmọlẹ́yìn Ahmadu Tijani náà wọ́n gbàrú ẹ̀san bẹ́ẹ̀ tó bá dijọ́ gbéra al-kiyama. Ẹ̀san tí ń bẹ fún irú ipò wọn yẹn àwọn ọmọlẹ́yìn Ahmadu Tijani wọ́n gbà eléyìn náà níjọ́ gbéra al-kiyama. Oye so kẹlẹ́bà mọ̀ ipé ẹ̀sìn Tijaniya wallahi ẹ̀sìn burúkú ni àwọn ọmọ nínú ẹ̀sìn wa. So akànníká mú díẹ̀ wá, akànníká mú kékeré wá nínú àwọn ìṣìnà àti ànù tí Tijaniya kó sínú tó fi lè ṣe kíni tó fi lè rọrùn fún èyí àfáà tó ń pè ní Yásàtàrù yìí láti sọ pé kó jẹ bó pẹ̀lú bí tí pẹ̀lú adúrúṣẹ́ tí àfáà oníkìjìpá ti ṣe yún wọ́n ṣe lè sọ pé àwọn kó jẹ ohun ò lè kó nǹkan kan jẹ o. lára ìdí yẹn òun náà ni ọ̀rọ̀ tí Ibrahim Inyas ń sọ nínú Jawahirur Rasail oye ní page 9 jùzù ẹlẹ́ẹ̀kẹta nínú rẹ̀ ipe wa amma ashabu shaykh al-khatmi at-Tijani ipe dájúdájú àwọn ọmọlẹ́yìn Ahmadu Tijani oye falahum ahkamun takhussuhum wa tukhassisuhum an ghayrihim wọ́n láwọn ìdájọ́ kan àti òfin kan tó yá sí pé ó ṣà wọ́n lẹ́sà yàtọ̀ ó sì mú wọn yàtọ̀ sí àwọn ẹlòmíì tó yàtọ̀ sí wọn. wa hiya annahum dhunubahum maghfuratun kaba'iruha wa sagha'iruha. So in tó mú wọn yàtọ̀ sáwọn ẹlòmíì yàtọ̀ sí wọn òun náà ní pé àwọn ẹ̀ṣẹ̀ àwọn ọmọlẹ́yìn Ahmadu Tijani tí wọ́n ṣe gbogbo ẹ̀ pátápátá èyí tó tóbi nínú ẹ̀ àti èyí tó kéré nínú rẹ̀ ma taqaddama minha wa ma ta'akhkhara. So èyí tó ṣe kíni tí wọ́n ṣe síwájú àti èyí tó kẹ́yìn nínú àwọn ẹ̀ṣẹ̀ wọn. So Ibrahim Inyas sọ pé wọ́n ti forí gbogbo ẹ̀jì wọn pátápátá ipò wọ́n ti ṣàforíjì gbogbo ẹ̀ fún wọn pátápátá oye. So ìdínú tí èyí àfáà tó ń pè ní Yásàtàrù yìí fi lè láyà láti sọ pé àfáà oníkìjìpá ṣe lè sọ pé àwọn kó jẹ oye torí ẹ̀bùn yóò ń bẹ fún wọn nínú Tìjàní. àwọn bá ṣe ìkéyìí iṣẹ́ òfò, wọn bá ṣe ìkéyìí iṣẹ́ ẹni ànù àti ẹni àdánù fa oye. Ahmadu Tijani àti Ibrahim Inyas fi wọn lọ́kàn balẹ̀ pé kò sí wàhálà. So kẹ́lọ́bẹ̀ ẹ̀dà kó láwá kó ń bí irú ẹ̀sìn ìrànlọ́bẹ̀ ẹ̀dà wo tó ẹrú tí ń ṣerú eléyìí fún ọ. So ìrànlọ́bẹ̀ ẹ̀dà ṣàmójúkó àṣìṣe wa o, ibi tá bá ti ṣàìṣe èyí tá mà àti èyí tá mà mójúkó fún wa o. So kò sì ṣe rọrùn fún wa láti sọ̀pọ̀lọpọ̀ dáadáa. So eléyìí níbi tá parí eléyìí sákan ní ká mú díẹ̀ wá ni. So irú àwọn kan báyìí sì pọ̀ nínú àwọn tírà burúkú yìí oye. So ẹ bá mi fi nọ́mbà mi lẹ̀ sórí Facebook ń bí ẹni tó bá fẹ́ sọ pé irọ́ ni
ẹni tó bá fẹ́ sọ pé irọ́ la pa àbí ẹ bá mi ju nọ́mbà lẹ́m̀bẹ̀ yùn ó yẹ kó pè wọlé. Ẹni tó bá sọ pé irọ́ la pa tó bá wà lórí TikTok wọ́n lè send a request kí wọ́n fi irọ́ wa hàn sí gbogbo ayé àbíbò 09052740938 ẹ bá mi kọ nọ́mbà mi síbẹ̀, WhatsApp nọ́mbà. Ẹ̀rí báyìí ní ìsìn gbogbo wọn yà dànù oye kálọ̀bẹ̀ ẹ̀dà sáànù. Kálọ̀bẹ̀ ẹ̀dà mọ́jẹ̀ ká bá wọn ṣe ẹ̀sìn burúkú yìí. Tìjàníyà káì ẹ̀sìn yẹn tọ́ Allahu musta'an. Kálọ̀bẹ̀ ẹ̀dà ó sáànù. Naam. Golden son of gbọ́ yín fa. Wa alaikum assalam. Naam. Naam. Ẹ ṣeun gan. Ṣé Tìjàníyà ní ni? Ṣé ẹgbọ́n tá ń sọ báyìí? Ẹ jẹ́ n play kìíní fún yín. Ẹmẹni táwọn Sufi ń pè ní Yasatar. Ṣé ẹmẹni táwọn Sufi ń pè ní Yasatar? Ẹ jẹ́ n play ọ̀rọ̀ yìí fún yín kẹ́gbọ́. Àwọn tí wọ́n ń dákò yẹn ilé kí wọ́n wà jọ́tẹ̀ ìdíjàmbá. Ṣé ẹ bá ti ẹ̀fẹ́ sọ̀rọ̀ nípa mímọ̀ ṣe ìjura wọn lọ? Ẹ tó tún àmì ẹ̀sìn bẹ́ẹ̀ gọ́wọ́n ní káàkì. Ẹ̀sán tó ṣe lọ́dọ̀ náà. Ẹgbọ́n tí àfáà tí wọ́n ń pè ní Yasataru sọ àbí? So àfáà tí wọ́n ń pè ní Yasataru sọ ipe àfáà tó sọ pé òun kó ọ̀rọ̀ kan jẹ, àfáà náà ṣe lè sọ pé òun kó jẹ, ipe pẹ̀lú bí táfà yẹn ti ṣiṣẹ́ dé, so ipe òun ò lè kó ọ̀rọ̀ kankan jẹ o. Oye ẹni tí sì ń rí fàṣín bíbá yìí náà ni àfó Oníkíjìpá, nípa ipá fún Oníkíjìpá sọ pé àwọn kó ọ̀rọ̀ tí èèyàn ò bá jẹ́yàn kò lè jẹ́yàn, àwọn kó jẹ. Yasataru challenge ọ̀rọ̀ náà pé bó wọ́n ṣe lè sọ pé àwọn kó jẹ. Mo wá ń sọ pé ọ̀rọ̀ tí àfáà tó ń pè Yasataru yìí sọ yìí, oye nínú àwọn ìgbàgbọ́ Tìjàníyà náà ni. So kò sí irú àgbákò téèyàn ò bá lè wù kó ṣe nínú Tìjàníyà, kò sí irú ẹ̀ṣẹ̀ náà tí ò bá lè wù kó dá, kò bá jalè, kò bá mọtí, kò bá pààyàn, kò bá báyà rẹ̀ sùn, kò bá pa bàbá rẹ̀, ìyá rẹ̀, ọmọ rẹ̀, kò bá ṣẹbọ èyíkéyìí tó bá lè wù kó ṣe. So oye Amadu Tijani sọ pé òun ó fi wọ́n sínú aljanna láláìsí ìṣirò, láláìsí ìjìyà. So nínú àwọn ìdí tí àfáà tó ń pè Yasataru fi sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí sí àfáà tó sọ pé òun kó ọ̀rọ̀ rẹ̀ jẹ nìyẹn. So in tá ń sọnù, so nínú ẹ̀rí wánu táwa fi ń sọ pé Tìjàníyà kìí ṣẹ̀sìn Allah, so ẹ̀sìn ànú ni, kí Allah kó má jẹ́ kí a bá wọn kú lórí ẹ̀. So ìmọ̀ báyẹ̀ wà pẹ̀lú mi àbí? Náà tọ́yì. So naam.
rárá kéètì ẹ ṣe pé in táwọn Ahmadu Tijani àti Ibrahim Inyas pèpè sí ni Tijani à ń ṣe oye so irú ọ̀rọ̀ yìí nìsìn tí àfá tó ń pè Ìyá Sàtàrù sọ yìí nìsìn pé so kò yẹ kí àfá yún sọ pé àwọn kọ́rọ̀ kankan jẹ tàbí kò yẹ kí wọ́n túbá nù igbọ́n ṣe lè kọ́rọ̀ jẹ pẹ̀lú rúpò tí wọ́n ti dé ẹ mọ̀ pé eléyìí nìsìn Tijani ni so nínú àwọn olùtẹ̀lé Ahmadu Tijani àti Ibrahim Inyas ni àfá tó ń pè Ìyá Sàtàrù yìí wà àbí bẹ́ẹ̀ kọ́ so ọ̀rọ̀ tó dẹ̀ sọ yìí in tó jọ ń bẹ nínú ojú ọ̀nà Ahmadu Tijani ipe walaysa li ahadin an yudkhila kafata ashabihi aljannata bighayri hisabin wala iqab walau amilu min adh-dhunubi ma amilu wa balaghu min al-ma'asi ma balaghu illa ana wahdi kò tọ́fẹ́ni kankan kó fi gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ sínú aljanna láláì sí ìṣirò àti ìjìyà wọn bá ṣe ikeyi ohun tí wọ́n bá ṣe nínú ẹ̀ṣẹ̀ wọn bá dé òréré ohun tó bá lè òkun wọ́n dé nínú ìmọ̀ṣe àwọn oríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ ṣùtá oye kò sẹ́nì kan tó lè fi àwọn ọmọlẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ sínú aljanna láláì sí ìṣirò àti ìjìyà tó tayọ ohun Ahmadu Tijani nìkan lòun lè ṣe oye ẹ̀ta bá sì rí ọ̀rọ̀ tí eléyìí sọ yìí ní ìsìn sọ pé allọ́bẹ̀ẹ́dà lè foríjìn ẹni tó bá ṣe gbogbo nǹkan ẹ̀nà so téèyàn bá ṣe ẹbọ allọ́bẹ̀ẹ́dà ò ní foríjìn tó bá kú lórí rẹ̀ so ibi tó ti lè ní opportunity àforíjìn ní pé kó yà tètè túbá láyé ń bí kó tó kú kó sì ṣe iṣẹ́ dáadáa kó sì gbà allọ́bẹ̀ẹ́dà gbọ́ ló bá tán óyé so n tí àfà tó ń pè Ìyá Sàtàrù sọ yìí ń sin ọ̀rọ̀ òfo ní so kò síbì kankan tó ti kó rúrò ríbẹ̀ tó ta náà àwọn Ahmadu Tijani so óyé báyìí kí lẹ́wí gbogbo ọ̀rọ̀ tí mo sọ yóò wọlé àbí ok tó tọ́yìb allọ́bẹ̀ẹ́dà yóò bá wa ṣàlékún albarka yìí oye so allọ́bẹ̀ẹ́dà yóò bá wa fi òdodo hàn yín jù báyìí lọ ṣe ṣíwò ẹ̀ ọgbọ́dọ̀ ṣe ṣíwò gbogbo tí owó ló pẹ̀ ní àṣíwá adẹ́rù ó lọ ṣe ṣíwò ọtẹ́sọ yọ wọn tó dáa ẹni tí yóò ti jáde nílò ní tọ́tọ̀ pé yóò wọ wíwá ìgbẹ́rẹ̀ rẹ̀ yóò ti ní tó ṣe dáadáa tó bá ṣe dáadáa pẹ̀lú ìṣíwò. rárá Ahmadu Tijani sọ pé walau amilu min adh-dhunubi ma amilu wọn bá ṣe ike yóò tó bá lè kí wọ́n ṣe nínú ẹ̀ṣẹ̀ wa balaghu min adh-dhunubi ma balaghu wọn bá dé òréré ohun tó bá lè kí wọ́n dé nínú àwọn ẹ̀ṣẹ̀ dídá ipò wọn Ahmadu Tijani lòun ṣe kí ni wọn Ahmadu Tijani ó fi gbogbo wọn sálì jẹ́nà pátápátá oye so fún délé Ahmadu Tijani ò sọ́mbẹ̀ pé wọ́n lè ti ní dáadáa gbogbo Ahmadu Tijani sọ ní pé wọn bá ṣe ike yá àgbá kò sẹ́ so ẹ̀rá kò sí Ahmadu Tijani tí ẹ̀ lè fi hàn sínú aljanna ni so ní kagbá àti fẹ́ nìkan sálì jẹ́nà ni so eléyìn gan náà tún bẹ nú ọ̀rọ̀ yẹn tó já sí wípé ẹ̀rí ní pé Tijani ẹ̀ ìṣojú ọ̀nà Ahmadu Tijani sọ pé wọ́n fi ẹnìkan sálì jẹ́nà kò lè fẹ́ nìkan kan sálì jẹ́nà òun gan fún aláàrẹ̀ gan kò tí ní àmọ̀dájú pé wọ́n wọ̀ oye so in ti bẹ́ẹ̀ nìyẹn tọ́yì ẹ̀ṣùn gan ẹ̀rákùn ẹgbìyànjú ẹ tẹ̀lé kìtàbà àti súnnà ibi tí ìfàyàbalẹ̀ wà ní ẹ̀kẹ́lọ́bẹ̀ ẹ̀dà kó mọ́ṣà sí rọrùn fún yín so ẹ̀ṣùn gan ta ló tún wà ń bẹ́ tí yá níwò ní bẹ́ẹ̀ kìtàbà àti súnnà sì rí kò nídìí kíyàn gba fọ́ọ̀mù kan kíyàn tó lè ṣe àfà oye so tẹ́ bá ti kọ́ńpa ìsìn ọlọ́bẹ̀ ẹ̀dà tẹ̀sí rẹ̀ rí ẹ má gbìyànjú lórí rẹ̀ lórí àgbọ́yà àwọn ẹni ìṣíwájú dáadáa so abáyín dúpẹ́ pé ẹgbà pé ilé yìí tí a mú wá nínú ìlànà Tìjàníyà lónìí abáyín dúpẹ́ pé ẹgbà pé ìsọkúsọ àti ànú ni so allọ́bẹ̀ẹ́dà tó fi ilé yìí hàn yín kó dákun kó mọ́ṣà bá wa fi hàn yín jálẹ̀ pé ìsìnà ni Tìjàníyà tẹ́ fi filẹ̀ lórí àmàdájú naam wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh láti báàkì kọtẹ sọ naam lẹ́kṣọ̀ ó ti pẹ́ bóyá 2017 àti 2018 naam kọ́nú àwọn àfáà yìí náà ló sọ̀rọ̀ tó ní pé ṣe kàdámù máa bèèrè lọ ṣe kàdámù pé bọ́ọ̀rọ̀ kà. àfọ́ òní kíjìpá náà wọ́n sọ àfọ́ òní
àfó ní kíjìpá náà wọ́n sọ kò sí bíbò kankan bẹ́ àwọn eború nǹkan báhùn ẹni tó sọ náà nù oye nínú àkídà wọn ti pẹ́ tí kò sẹ́sẹ̀ tó lè ṣe tó bá fi lè tẹ̀lé ṣe kámọ́dá ti jáde àlìjọ náà ní straight so ṣe ọ̀rọ̀ táwọn bí sọ̀rọ̀ mọ́ wa sọ ẹ̀yìn máa ń sọ tí kọ́lá subhanahu wa ta'ala kó ṣe àgbọ́yé fáwọn tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ yìí kọjá ká Allahumma amin Allahumma amin ọ̀tọ́ ń pè wá sí ohun ìtọ́ náà dáná wallahi lẹ́yìn ẹ̀ kò sí nǹkan mímọ́. Naam. So Sheikhana keep it real. Akọjọ́ mẹ́ta fa. Naam. Wallahi ẹ̀sìn òfò gbáà ni. لو جاءهم الحق والبرهان توبا لوري قد يصفون والله لهم أما يفعل والله لا يرجعون irú àwọn ẹ̀dá òun àwọn pípọ̀ iná pẹ̀lú gbogbo ẹ̀rí tó ti dé wá bá yín nígbà wọn mùrídì yín wọ́n lẹ́ ń bá ti nígbàgbọ́ nú àwọn ẹni bá ti rí àwọn òfin wà lè jẹ́ náà ẹ dákun sọ̀rọ̀ yẹn ti bá làkà mẹ́ta làwọn mùrídì yín ọ̀nà iṣẹ́ wò làwọn níwájú ọlọ́run tọ́wá fi isi mọ́tàbà àwọn àbíyá tí wọ́n fi ń fi yín kọ́rọ́nà àwọn ànábì ọlọ́run níbi ẹ̀ máa gba ẹ̀san wọn àti ìtọ́ṣe níṣẹ́ yàtọ̀ sí yẹn àti tó jẹ́ ipò wọn la hawla wala quwwata illa billah ọ̀rọ̀ ìbá nínú jẹ́ gan wallahi ìbá nínú jẹ́ gan wallahi. Tìjàní àníyàn. èmi ò tí ì bá wọn tíra kú yẹn mi jẹ́ tí ì bá pàdé náà. so ṣe nígbà tí wàá dárúkọ ẹ̀. ṣé ìkọ́sí ṣáyà kí n kó nǹkan tó máa sọ pé wàá mọ́ ìròrí ni wàá. àwa kò sí tíra táwé kàn tí wa òṣètán ò bá kọ́ àwólọ̀ ọmọ bá wọn tú jáde ni naam naam sharhul yakutatil farida so al-yakutatul farida àwọn orin ni wọ́n kọ síbẹ̀ tí wọ́n gbà wá látọ̀dọ̀ Ahmadu Tijani so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ẹ̀sìn Tìjàníyà ẹ̀sìn tí ó dá ní brother Dawood. Wa alaikumus salam wa barakatuh. Wa alaikumus salam wa barakatuh. Ẹ bá wa kéde fún àwọn Tìjàní tí wọ́n ń bẹ ládùúgbò yín pé wọ́n láwẹ̀ o wọ́n kàn fi bí panú ni o. Ṣé gbọ́ brother Dawood? ẹ bá wa kéde fún wọn pé tọ́ ẹ láwẹ̀ ẹ̀yin Tìjàníyà o ẹ kàn ṣàṣe dànù ni o so àfìgbà tẹ́ bá tó gba ìsìláàmù ó yé so kí Allah bẹ̀ẹ́ dà kó fi wọ́n mọ́nà. Naam. Wa alaikumus salam wa barakatuh. Àkógbìyànjú fa. Mo rí pé àtìgbà tí ọmọ Ìlọrin yìí ti ṣe kíní tó ṣe nẹ́tíwọ̀kì yàn ti wà stable ma. Allahu musta'an. Àkógbìyànjú. Allahumma amin. Iṣẹ́ rí àwọn pípù yẹn online. Iṣẹ́ rí àwọn pípù yẹn online kìí ṣe pé bẹ́ẹ̀ ló máa ń dúró. Títí bẹ́ẹ̀nu àwọn àpọ̀ ìdìbò ẹ̀. You don't know what you are saying wallahi. Send the request kó wá sọ fún wa. Tá bá mọ̀ tá ń sọ ṣe bí ó sì send the request yìí mọ̀ irú kí làwọn eléyìí báyìí nìsí. So a mọ̀ tá ń sọ àbí ó sì pè wọ́ ó sì send the request kó wá fi yé wa o àbí bò ní ó ṣe yẹn lé ní. Tìjàníyà ìtìjú gbà lẹ́jẹ́ láwùjọ.
ẹ máa sọ̀rọ̀ yín lọ jàre. ní pé bàbá ẹ̀ gbogbo àwọn nǹkan yẹn tí ń tẹnu àkọ́ ìjùmọ̀ àtàwọn wà láì dàda ẹ̀ náà ó sì kéde pé ẹnu máa ń gbé wọn máa ń sọ gbogbo àwọn nǹkan yẹn ti bẹ́ẹ̀ lápọ̀lẹ̀ náà ní so tí ṣe iṣẹ́ rẹ̀ àti sọ lọ́rọ̀ náà làwọn tó jẹ́ àwọn àgbààgbà wọn kàn sọ jáde. àbí wàláì bó ti rí náà nù. wọ́n máa máa sọ pé kò yẹ kán túbá lérí ọ̀rọ̀ yẹn ìpè wáyé náà máa túbá túmọ̀ sí pé ẹ máa ń ka kíní kan pé àwọn àlẹ́ àrífò ni pé wọ́n máa ń ṣe pé wọ́n ti fi láti ṣe òkun kan. wàláì. túmọ̀ sí pé wọn ò lè ṣe lọ́wọ́n bá wọn ò lè ṣe kankan àwọn gan ti nígbà tó gbá àwọn àti Allah subhanahu wa ta'ala sí. àwọn gan ti di Allah ṣé Allah máa ń túbá ni àwọn tó ń sọ pé àwọn ti dà Allah. kódà ìta ṣe ohun gan ẹgbọ́n nǹkan tí àfa yẹn sọ ìta ṣe ohun gan bí gbàdúrà pé àwọn rí dìpọ̀ fún ara wọn nínú Tìjàníyà. bẹ́ẹ̀ ni náà. so mọ̀ tó ṣẹlẹ̀ ni ẹni tó jẹ́ president ti Ghana ti àná so mo ti gbàgbé ọkọ rẹ̀ ẹ jẹ́ mọ̀ pé lọ́dọ̀ àwọn Tìjàníyà Ghana ìbẹ̀nú aljanna báyìí tí ń jẹ gbádùn wàláì kèfèrí sí nífà kìí ṣe mùsùlùmí wàláì ẹ̀rọ àwọn ẹgbẹ́ ẹ̀sìn Tìjàníyà yẹn sí òfò gbà ní wàlá wọ́n sí aljanna fún oye mufti tí wàá ń lọ ní ibi tí mo pé Tìjàníyà pé mo mọ kankan tí ń jẹ pọ̀ because yóò máa sọ̀rọ̀ ẹ̀fọ́ wọn bí gbàtọ́ ẹ̀kú bóyá ń kánú àwọn èèyàn lórí láàánú ìsìlámù sí yóò sì máa sọ̀rọ̀ ẹ̀fọ́ lọ. kíní yẹn wọn kà á fún kankan wọn ṣe mọ ti jẹ́ bọ̀ àánú ìsìlámù sí mi kíní kan ẹwà ló sì máa sọ̀rọ̀ ẹ̀fọ́ ló sì máa pẹ́ bọ̀ fún wọn yóò máa pẹ́ bọ̀ fún wọn yóò máa pẹ́ bọ̀ fún wọn yálà kó sànù kó bá wọn. Allahumma amin. Àmín. ọjọ́ tèmi ti gbọ́ pé wọ́n dẹ́bọ̀ mọ̀ lọ́jọ́ tó ti sọ pé ojú màálù ṣàrà. abẹ́rẹ́ nǹkan. kíní kan ṣàrà gbogbo ìlú tó ń sọ yẹn gbogbo ewé yẹn kò ṣàrà ojú màálù fúnra rẹ̀ náà ṣàrà. kí ló fi ṣe mo fẹ́ fi wá owó tó ti dàrá mú tó tó fi ṣe mo fẹ́ fi wá lálùpùpù àìsíkì àlá. ẹ má dá wọn lóhùn. mo ń ṣe wédú gangan ní problem kí ló fẹ́ fi wédú yẹn ṣe. kọ́lọ̀ bẹ̀ẹ́ dà kó má ṣàfihàn wọn mọ́nà. oògùn tó ń tọwọ́ bọ kádàrá ló fẹ́ fi ṣe nǹkan tó sọ́dẹ̀ bọ́ náà ni. Yorùbá subhanahu wa ta'ala kó ṣàlékún àgbọ́yé fún wọn. Allahumma amin. ìgbàlẹ́ tí wọ́n pé àwọn bíbí yóò dá ẹ̀bọ̀ jọ́rí tí wọ́n jẹ́ ẹ̀bọ̀ kò dá. Naam wa antum jazakumullahu khair wa barakallahu fikum. Aliyah TV. gẹ́gẹ́ bí ṣẹ́kì ti máa ń sọ ẹ̀wọ́n tó bá jẹ́ Tìjàní a máa ń gbàwẹ̀ sọ. wàláì má gbààwẹ̀ ṣòfò má gbààwẹ̀ ṣòfò ó kàn fi ibi pa rẹ̀ lásán. wàláì ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. Allah bá ẹ̀dá ò pé Tìjàní àsì àwọn olùgbàgbọ́ òdodo Allah bá ẹ̀dá pé ó yé báwọn Allah bá ẹ̀dá ó fi wọ́n mọ́ sọ̀rọ̀ náà ní pé orí ọmọ sáájú ní kó bẹ̀rù àlá so ok ìgbẹ́ tó ti wá láti pé kò lè ṣe nǹkan tí ó takò ti àlá. iná ni làwọn máa ń. ẹja gbọ́ ohun tí Sheikh Kibitri fẹ́ sọ. wàláhì wọn ò mọ̀ pé àwọn kì í ṣe mùsùlùmí lára àwọn àdánwò kan níbà wọn láyé ni wàláhì ìláyà àlẹ́mọ́ náà. ṣètán ní í ṣe tẹ̀síyìnù nǹkan yẹn fún wọn àwọn bóyá ṣe fún Fíráùn náà nìyẹn. ṣe rí nígbà tí ní òdodo báyìí tó tún wá fẹ́ máa sọ pé wọn yẹn náà ló fẹ́ràn rí ṣe láti kìí àmọ́ náà ó tó dájú ni pé wọ́n á gé kajẹ pé abájẹ ti mọ̀ ni ká má tẹ̀lé àwọn sàájátà náà wá fún àrọ́ àrẹ fa àgọ́lùwò náà sí ìlà kódà fúnra wọn ní wọn bẹ lọ fún àwọn sàájátà àtàwọn kúbàrọ̀ wọn pé ìwọ náà àti ìrẹ̀bẹ́ ìnìkan àdá. Assalamu alaikum salam. Naam. Naam.
béèrè lórí ètò yìí ẹ dákun nínú Kitabullah wa Sunnatu Rasulullah sallallahu alaihi wasallam kí ni ìdájọ́ ẹni tí ń rí dáadáa yẹn tí kò sọ tó ẹ́ sí àìdá ẹnìkan ní sọ. bẹ́ẹ̀ ni ìbéèrè tó fẹ́ bẹ̀rẹ̀ ni. ìdájọ́ ẹni tí ń rí dáadáa yẹn tó yá sípà ìdá ẹnìkan ní sọ òun náà ní pé so tó bá rí ẹbọ nínú ìlànà ń tọ̀ òun tó sì pàkíyèsí pé ẹbọ ni alọ́bẹ̀ẹ́dà yóò san lẹ́san tó dáa gidigidi gan yóò sì kà sínú àwọn ọmọ àlùjánnà nítorí so nínú ohun tó tóbi jù téèyàn máa ń ṣe tí fi ń pàdánù ayé rẹ̀ tàlkìyámà rẹ̀ òun náà ní kéèyàn kú sórí ẹbọ so the best téèyàn sì lè ṣọ́nú àlámọ̀rí yẹn náà nù ẹ ṣeun gan so ẹ má waste time wa. àbí eléyìí fẹ́ wá fi àsìkò wa ṣòfò ní èmi ò sì ní táìmù. èèyàn gbọ́dọ̀ ti béèrè irú ọ̀rọ̀ yẹn lọ́wọ́ Dr. Sharon pé kí ló dé tí Dr. Sharon kò sọ dáadáa nípa àwọn other states tó ń bí school gbogbo wọn lójú ibi tí àpéjáde tó wà sọ pé yẹ kó sọ náà wọn lójú ìyá. ẹ̀rákùn ṣé à ń sọ ọ̀rọ̀ ẹni tó bọ́ sórí social media tó sọ̀rọ̀ ṣé wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ ni ṣe bóhun ló wá sọ fúnra rẹ̀ sórí social media ìyẹn mọ́ báwọn kìnnìyàn ṣe máa ń ronú so Amadu Tijani tí wọ́n gbọ́rọ̀ rẹ̀ wá kalẹ̀ ní ìsìn ẹ̀rákùn ṣé àwa là ń lọ ń tọpinpin ọ̀rọ̀ rẹ̀ ní ṣe bí n ti ń bẹ lákọọ́lẹ̀ tí wọ́n sì pọ́blíṣì tíra òun ni a sì kárí pé ìsìnà àtanù ní ń bẹ nínú rẹ̀ wọ́n sọ pé wọ́n lọ ń sọ́kọ̀ olùsọ́bodè ni. ṣé Tijani àníyí ni ṣé Tijani àníyí ni ẹ dá wa lóhùn ó kọ ẹnìkan ní àkíkíyùn oye ṣé Tijani àníyí ni ọ̀dà Ibrahim Amadu Tijani sọ pé ẹ bá mú ọtí ẹ bá jalè ẹ bá pààyàn ẹ bá ṣe ìkéyà àgbákò nínú iṣẹ́ olóhun ó mú yín wà aljanna ṣé irọ́ ni Amadu Tijani pa ni ṣé irọ́ ni Amadu Tijani pa ni ṣebí ní ń bẹ lákọọ́lẹ̀ nù tíra yìí nínú Jawahirul Ma'ani níbi Kitabur Rimah tí wọ́n fi síbi hamisha Jawahirul Ma'ani ó sọ pé wa laysa li ahadin an yudkhila kafata ashabihi aljannata بغير حساب ولا عقاب ولو عملوا من الذنوب ما عملوا وبلغوا من المعاصي ما بلغوا إلا أنا وحدي قالوا أصوا أداكم Ibrahim Inyasi ó sọpọ́tì Amadu Tijani lórí ọ̀rọ̀ yìí ó ń sọ nínú Jawahirur Rasail ipe so inna ashaba sheikh al-Khatmi Tijani oye ó sọ pé lahum ahkamun takhussuhum wa tukhassisuhum an ghayrihim so wa hiya annahum dhunubahum maghfuratun kaba'iruha wa sagha'iruha ma taqaddama minha wa ma ta'akhkhar so láti fi sọpọ́tì àwọn nǹkan tí Amadu Tijani sọ lórí agbẹ̀rin yìí okay ọ̀dà رضي الله تعالى عنه توجه فآخذ من الشيء فاز بجنة الكلمة ورد الشيء بهذا المكان يعني آخذ سنة الرسول ẹ farabalẹ̀ ẹ má gbé wáyà káàkiri so àníṣẹ́ ọ̀rọ̀ tí Amadu Tijani sọ yìí àwọn àfáà Tijaniya wọ́n gbàgbọ́ wọ́n sì fi ń ṣiṣẹ́ ṣe ipò òun lè fi àwọn ọmọlẹ́yìn rẹ̀ sínú aljanna ìkéyìn tó bá lè wù kí wọ́n ṣe
ọ̀dá ṣe irọ́ ni Ahmadu Tijani pa àbí wọ́n parọ́ mọ́ Ahmadu Tijani ni èwo nínú méjèèjì àfáà Tijani àwo ló sọ pé wọ́n parọ́ ọ̀rọ̀ yẹn mọ́ Ahmadu Tijani àfáà Tijani wo nínú àwọn Tijani àló sọ pé ọ̀rọ̀ yẹn wọ́n fi parọ́ mọ́ Ahmadu Tijani ni nínú Ad-Durratul Kharida wọ́n mú wá sínú Ad-Durratul Kharida náà láti fi ṣẹ̀rí pé Ahmadu Tijani sọ̀rọ̀ yìí àfáà Tijani wo ló sọ pé àsáwọ̀wọ̀ Ad-Durratul Kharida Ibo l'Ahmadu Tijani ti sọ̀rọ̀ tẹ́ ń sọ inú tírà wo ló ti wí kò sí problem oye brother Wood a wà pẹ̀lú yín ṣe keep it real Alia TV ẹ káàbọ̀ akọjọ́ mẹ́ta Allah bẹ̀ẹ́dà ṣáàni wa alaikum salam talla barakatuh ẹ̀yin náà tún bókọ̀ mi jẹ́ ni àwọn oníbídíà ń bàjẹ́ ẹ̀yin náà tún fẹ́ máa bàjẹ́ Yalma'i Yusuf Ahmad Yalma'i ẹmọ àwọn oníbídíà àwọn gbọ́dọ̀ bókọ̀ yún jẹ́ nítorí pé ó ti fa pírọ́blẹ́mù fún wọn púpọ̀ tayọ in tí wọ́n rò oye àmọ́ a fi ṣẹ̀bùn a fi ṣe sàárà fún wọn so a fi ṣe ẹ̀bùn fún wọn a fi ṣe sàárà fún wọn kán máa jẹ́ oye kò sí problem ẹ káàbọ̀ Astaghfirullah kálọ̀ bẹ́ẹ̀ dájẹ́ ká lè ṣe ọ̀pọ̀lọpọ̀ jù bẹ́ẹ̀ lọ náà tọ́ àbí àánú wọ́n ń ṣe wá náà ni pẹ̀lú mọ̀ kìí ṣe ibú ẹmẹ́rin yí wá ìsìláàmù dáa ṣe yìí dínú tẹ̀lé idha kunta muda'i fabi tẹ̀lé láì tó bá mú alhalalu bayyin wal haram bayyin baynahuma umuru mushtabihat so kí wá ní ẹmú wá ẹmẹ́rin wá ẹbá mẹ́rin wá àgbà fún ó ti tó bá ẹwọ ẹ̀ndẹ́ bá sọ̀rọ̀ tó ń sìn tí ń sọ pé ṣé ń sọ pé ọ̀rọ̀ tó ń bá ti sọ tẹ́wá ti fi wọn ọ̀rọ̀ anábì àti Qur'an tí ó bá ti dédé ẹmọ gbẹ ẹni bolo ti ibo ló wà kò sí inú tíra àwọn kankan ẹni tí ìkàn fọlọ pẹ̀lú ìjáàlá láì kókó olóòdó ni wọn ní tó bá ti sọ sí wọn létí náà ló ti gbọ́ ẹni èlé tó sálọ ní ó ti sálọ bó ṣe wà kò lẹ́rìí kankan tó fẹ́ mú wá bó ṣe wà ní ìtò pẹ̀rẹ̀ ní àlè kí máa bí kí ló gbọ́ gbà rẹ̀. wọ́n àti ìsálọ wọ́n wà ń bí pẹ̀lú à wọ́n lè lẹ́rìí ẹjá máa wọ́ ọlọ́run ṣàánú wa so wàláì ọlọ́run kó ṣàánú wa kó gbé súnà náà bí ga kó rẹ bídí àṣẹ ìdánilẹ̀ o. lọ́wọ́ àmín. Adébọ̀rẹ́ ó sì gbé sóòlù máa àyàn ìjà ibi tí ìyàwó ó máa yọ mọ́. Wàláì ká ní pé bí nǹkan ṣe rí nísìnyí nǹkan ṣe nǹkan rí láti bí abí ọdún mẹ́wàá sẹ́yìn bídíà ó ti rọlẹ̀ jù báyìí lọ ní ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ẹ̀ mọ̀ gbogbo àwọn iléeké ó délé ké mọ̀dá àwọn mọ̀tìrọ̀sá yẹn gbogbo wọn àní wàláhì àwọn iléeké kan wà tó yẹ pé iléeké mọ̀tìrọ̀sá mi ń dárúkọ lékè mi lọ Òṣogbo ló wà ó ní àwọn ustaz tó yẹ pé wọ́n máa ń kọ́ wọn sún náà àní wọ́n tún wá máa bá wọn sọ̀tá. ẹ dákun ẹ ní sùúrù so brother El Hikma 1103 láwà yìí ẹ mọ̀ pé a wà nínú Ramadan oye so èmi sì ní activities tó pọ̀ gan oye báyìí
so ń lọ Facebook mo láwọn ọ̀rọ̀ kan tó pọ̀ tí ń sọ ní lásìkò yìí tó bá fi lè di 11:10 so mo fẹ́ hang up program yìí oye so ṣé ẹ wà pẹ̀lú wa àbí àní ibo ni tí ọ̀rọ̀ tẹ́ sọ Ìgbà Ahmadu Tijani sọ yẹn sọ tírà tó wà fún ẹ̀ta kan béèrè nìyẹn àní ẹ sọ tírà tí so ẹ sọ tírà tí ọ̀rọ̀ yẹn wà brother Abdullahi ẹ dákun ẹ ní sùúrù ẹ má bọ́ sínú ṣánù yìí ẹ dákun àì ṣe báyìí ń bí ẹ dákun so tá bá ní ìdíkó já sí pé kẹ́ sọ̀rọ̀ á sọ pé kẹ́ sọ̀rọ̀ oye so ẹ sọ inú àfẹ́ kó já sí pé ká sọ nǹkan tó já sí pé yóò wà múnú bí wọn oye ẹ mọ̀ pé òdodo a máa múnú bí yẹn náà tẹ́lẹ̀ so kọ́ má bàbá fi ọ̀rọ̀ míì ṣèkẹ́wọ́ torí ẹ̀ ní oye so ẹ dákun tírà tí inú tírà wo ni Ahmadu Tijani ti sọ̀rọ̀ tẹ́ sọ ipò sọyún mo ṣe bá yín sọ̀rọ̀ mo tún ṣíra lọ́wọ́ nílé wàhálà ìbọn ọ̀pọ̀lọpọ̀ kábà mo ti yanjú títẹ̀ kí yẹn àti mọ́ mo ṣe bẹ́ẹ̀ pé kí á dùn ní Facebook mo fẹ́ wá bẹ́ẹ̀ ni o. Handle mi ní Facebook òun náà ni Al-Yaqeen Institute Al-Yaqeen Institute Al-Yaqeen Institute oye so rárá ALYAQEEN so then Institute so handle page wa ni oye so mo máa end the program lórí TikTok àti Facebook lẹ́ẹ̀kan náà ni oye so torí ẹ̀ mo ṣe ń sọ fún yín pé kẹ́ fún wa níbi tọ́rọ̀ yín wà kó tó di pé à ń gọ̀pù ètò yìí rárá mo ní àwọn ọ̀rọ̀ tó pọ̀ tí ń tírìtì mo sì nídìí àti end up báyìí so torí mo láwọn nǹkan mìíràn tí mo fẹ́ make video lé lórí láti posting tí mo ń sọ nìyẹn ṣé ẹ mọ ibi tọ́rọ̀ yẹn wà àbí ọ̀dà èmi wà ràn yín lọ́wọ́ in bẹnu al-Ifadatul Ahmadiyya li muridi Sa'adatul Abadiyya oye so inú bí tó wà nìyẹn àkọ́kọ́ ọ̀rọ̀ tí wọ́n gbà wá látọ̀dọ̀ Ahmadu Tijani sínú tírà yẹn nìyẹn ẹ má gbọ́ mi so ṣé ẹ rí ọ̀rọ̀ yún èmi máa ń dùn inú tèmi máa ń dùn táwọn Tijani àbá ń kà sí mi létí torí pírọ́blẹ́mù ló tún jẹ́ fún wọn inú tírà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yẹn wá sí lákọ̀ọ́kọ́ oye ọ̀rọ̀ yún gangan tá a bá ní ká apply rẹ̀ Ìgbà Ahmadu Tijani sọ oye ọ̀rọ̀ yún gangan ò wá ní wà valid Ìgbà Ahmadu Tijani sọ nítorí gbogbo ọ̀rọ̀ tí ń bẹ nínú tírà yún lẹ́yìn eléyìí òun lá fagilé pẹ̀lú ọ̀rọ̀ tí Ahmadu Tijani wí yẹn so tá bá fagilé over 100 ọ̀rọ̀ tí ń bẹ nínú rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ yìí so ẹ dákun kí ló fẹ́ fi wá láyàbalẹ̀ Ìgbà Ahmadu Tijani gangan ló wá sọ pé kí wọ́n máa wọ̀n ọ̀rọ̀ pẹ̀lú kìtàbà àti súnà oye so eléyìí ẹ farabalẹ̀ eléyìn eré ọmọdé ni tó yá sí pé àwọn Tìjàní àmọ́ ń wá káàkiri so àwọn ọ̀rọ̀ tí ń bẹ nínú tírà wọn yìí láàrin àwọn àfáà yín ní kọ̀kọ̀ ní kọ̀rọ̀ wọ́n fi ń ṣẹ̀sìn ẹ̀sìn Tìjàní àyín tá a mọ̀ ni táwa náà ṣe rí oye secret court ní Tìjàníyà wọ́n máa ń gbé pamọ́ ni wọ́n yìí fẹ́ káwọn èèyàn kí wọ́n rí ìdí rẹ̀ gangan àfẹni tí bá ń bẹ láàrin wọn oye báyìí so fúndélé eléyìn iṣẹ́ rí Ahmadu Tijani sọ àwọn ọ̀rọ̀ yìí in sọ̀rọ̀ Gazali bí kò sí tó kàn mí pẹ̀lú ìtẹ́ ń sọ yùn àníṣẹ́ ọ̀rọ̀ tí Ahmadu Tijani nínú ẹ̀sìn Tijani àlẹ́sìn Tijani èsì ojú ọ̀nà nínú tó sì jẹ́ kẹ́sìn Tijani àmọ́ jẹ́ ẹ̀sìn albarka lélẹ́ yìí wà bẹ́ẹ̀ ni wọ́n ṣe
wàláì mo fẹ́ parí ètò yìí ní 11:10 ní ìráyè ẹjọ́ gaskiya tó wà bẹ́ẹ̀nu oye tó mi ò fẹ́ kàn máa wá mú mi ṣe rí kò mi ò láìkẹ̀ àwẹ́ rí nǹkan máa so tí wọ́n ń pa mí lẹ́yìn lọ́rọ̀ wọn ni pé wọ́n fẹ́ mú ọ̀rọ̀ wá wọn lẹ́ni mọ́ ibi tó wà. iná ni pọ́blẹ́mù kankan lédè òun gan lọ́tọ̀ ọ̀gá àyíntẹ́ fẹ́ mú wá tó ti mọ̀ kó fẹ́ fi ṣẹ̀ ní ìwòsàn ní mọ́ ibi tó wà. wọ́n tún wá sọ fún ọ pé ibi tí wọ́n wà ní yòókó mú gbogbo ẹ̀ òkè ó já ní ìsìnkú ti ní pé ká fi wọn inú kìtàbù àsúná gbogbo tí pẹ́ẹ́nù tiẹ̀ sí yóò kú sí kẹ̀kẹ́ bẹ̀rẹ̀. iná ni nà mo máa ń sọ fún wọn ìwé tí wọ́n bá sọ fún mi pé Ahmad Tijani sọ̀rọ̀ yín kàn máa fi wọ́n rẹ́rìn ní pé ẹ̀dá kankan mà Ahmad Tijani sọ kí ni gbogbo ohun tó wí àti eléyìí gan tẹ́ sọ pé ó sọ gbogbo ẹ̀ láfagilé nìsín gbogbo ẹ̀ láfàyà àmọ́ ọ̀rọ̀ ni oye ìdọ́gbọ́n fẹ́ máa fi sá ni tó bá ti di pé ọwọ́ tẹ̀ wọ́n tó bá ti padà lọ sáàrin ara wọn gbogbo àwọn nǹkan tí wọ́n ń sọ pé ó ṣe kinní kan yìí ní ìsìlẹ́rìí tí wọ́n máa fi sọ̀rọ̀ láti máa fi kí Ahmad Tijani Ibrahim Yasi kọ́ ní sọ ni ṣẹ́nu Jawahir Rasaili bí báyìí náà kọ́ ni Ibrahim Yasi sọ pé kí àwọn ọmọlẹ́yìn Ahmad Tijani kí wọ́n máa pìtàn pa Ahmad Tijani nínú Ramadan ipé ìpìtàn pa Ahmad Tijani nínú Ramadan ó lóore ju gbogbo ìkéyìí iṣẹ́ lọ kódà ó lóore ju ìmáṣe àsìkárù lọ so ó lóore ju ìmáṣe wírìdì lọ óyé so tọ́ ẹsìmọ̀ lọ́dọ̀ àwọn Ahmad Tijani kíkà Al-Qur'ani ara wírìdù náà ni óyé dàtí só lóore ju Al-Qur'ani náà lọ náà nìyẹn so eléyìí ní ìsìta bá sọ fún wọn sọ pé irọ́ ni wọ́n pa rẹ̀ mọ́ Ibrahim Yasi ni àmọ́ nínú tí wọ́n fi ń ṣẹ̀sìn nífa ní kọ́rọ̀ lọ́dọ̀ wọn kẹ́lọ́ bẹ̀rẹ̀ dà kó bá wa fọ̀nà mọ́ wọn so a wà nínú Ramadan so a ní gba àsìkò wa lọ títí nítorí ká mọ́ bá bó sáàrì so kẹ́lọ́ bẹ̀rẹ̀ dà kó wọ́n ṣàgbà ìbádà wa Sheikh Fitri so barakallahu fikum Sheikh Aliya TV kẹ́lọ́ bá ní ṣírádà fún gbogbo wa so brother Habib kallaba yada gba ìbádà wa àti gbogbo wa náà lápapọ̀ táwọn wò wá so àwọn Tijani kallaba yada bá wa fọ̀nà mọ́ wọn láti rí islamu láti gba islamu láti ṣe islamu kẹ́sìn wọn lè bá wà valid àmọ́ fún báyìí náà pẹ̀lú pé wọ́n gbààwẹ̀ pẹ̀lú pé wọ́n wà ní Tijaniya àṣedànùgbà ni o wallahi àṣedànùgbà ni kallaba yada mọ́ṣá tọ́ wọn sọ́nà so inshallah a pàdé lọ́la ní dédé àsìkò tá pàdé ìlàlẹ̀ yìí náà pẹ̀lú àṣà kallaba yada mọ́ṣá sí rán so wa hadha wa sallallahu wa sallama على نبيه وعلى آله وصحبه أجمعين فسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته.